ojú kòkòrò torí owó Saudi òun náà fi ń ṣe súnà yìí ṣe torí Ọlọ́run ìdíwé àwọn Sàràfùdí nígbàdébọ̀ ni àfáà múra lẹ́lẹ́ àní ó yá jáde àbáfà aláró kódà fúnra ìmọ̀ tó bẹ̀ kó wá jáde wá ní pẹ́tọ̀ ẹ̀rí lè abádìsí ní mọ̀ tó bẹ́ẹ̀ nínú ìsìláàmù kò sí kúnlẹ̀ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ tó tó bẹ́ẹ̀ nínú wa tó wà rẹ̀rìn fún wa padà lóhun kò sí pé kankan ní ká mọ̀ kúnlẹ̀ nínú ìsìláàmù ìyá ọmọ súnà yìí gbogbo ìwà tí máa ń bí Ọlọ́run nínú ọ̀dọ̀ wọn ló wà ní bẹ lọ́dọ̀ wọn ìgbéraga má ṣe gbogbo àwọn àfá àwọn àgbà táà ń ròyìn lónìí bàbá Kàmálì wọ́n máa ń kúnlẹ̀ bẹ bá pa lọ báyìí wọ́n lọlẹ̀ fún yìí ó lọlẹ̀ fún yìí kí ọmọ tó dẹ̀dà bó ti lọlẹ̀ bàbá lágbà ìdí wọ́n máa ń lọlẹ̀ bàbá kúnlẹ̀ fún yàn ṣé wàá dáma máa lọlẹ̀ àwọn náà máa lọlẹ̀ wọ́n á tẹ̀ fún yàn wọ́n á tẹ̀ fún yàn táni wọ́n wá fi ti ẹjọ́ wọ́n sọ fún mo tó ń tún sọ kò sáàdìsì kan tó sọ pé ká mọ́ kúnlẹ̀ kò sí wọ́n à lè rí kankan èébú náà yà máa mú ó yà pé èébú ni àti ẹni ẹmọ́kúnlẹ̀ náà àwọn náà mọ̀ wípé nírọ́ làwọn ń pa wọ́n mọ̀ pé rọ́ làwọn ń pa ìgbéraga ló dà láwọn ìgbéraga nígbà wọn náà mú ìgbéra sálẹ̀ Ọlọ́run ò sì fẹ́ Ọlọ́run dẹ̀ fẹ́ gbéraga lẹ́yìn náà kò sí irọ́ ni wọ́n pa wọ́n à ní àdílà kan àbẹ́kú wọ́n à lẹ́rìí èébú ni wọ́n kú tẹ́bà tí ní kéèyàn bí èkú ní sára àwọn àgbà àfá àwọn àgbà wọn tó bẹ́ẹ̀ kan jáde síta kan pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ jáde irú àwọn Sàràfùdí nígbàdébọ̀ ni àfá múra lẹ́lẹ́ àní ó yá jáde àbáfà aláró kódà fúnra ìmọ̀ tó bẹ̀ kó wá jáde wá ní pẹ́tọ̀ ẹ̀rí lè abádìsí ní mọ̀ tó bẹ́ẹ̀ nínú ìsìláàmù kò sí kúnlẹ̀ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ tó tó bẹ́ẹ̀ nínú wa tó wà rẹ̀rìn fún wa àfitọ́ bá mú ẹ̀rí mọ́ mú lè mọ̀ná wí láti dàbí rọ ẹlọ́ta Sàràfùdí nígbàdébọ̀ ẹlọ́ta lólobó ẹlọ́ àfọ́ àkẹsọ báyìí olùmọ́wá àfọ́ àkẹsọ báyìí ẹta múlá nẹ̀lẹ́ àlólobó ẹta lólobó àfọ́ àkẹsọ báyìí wọ́n ni a máa kúnlẹ̀ o kódà àfọ́ Ìbàdàn yìí àfọ́ Ìbàdàn tí mo láìkì àfọ́ àná púpọ̀ àfọ́ agbẹnukọ́ àfọ́ àmúbíẹ̀yá ẹta lólobó nínú gbogbo ọ̀rọ̀ tí ẹni máa tó tuntun tí ẹ̀ mídájù tí wọ́n mú dání mídájù lè hàwá ní pé tààfẹ́ nínú súnà wa nípa ẹgbẹ́ ti wà yìí tààfẹ́ ní ìsákọọ́lẹ̀ tó lè tẹ́ gbé dání ẹgbẹ́ ni bí ẹgbẹ́ klọ́ọ̀bù kí social klọ́ọ̀bù àbúbásílẹ́tì klọ́ọ̀bù bẹ́ẹ̀ náà ní tí wọ́n náà rí tó bá ṣe pé rọ̀jú lómìnà jàlíkà àwà yá ní àníláwọ̀ gbẹ́gbẹ́ àjíṣù tó sọ ewu ni ẹjẹ́ àsìkò lánàá kásìkò kápúra pẹ́lẹ́ bá kúrọ́ kígbé jìnà sí kí ọlọ́mọ bá ó máa bá àdíṣì tẹ́ dúró lé lópé ọkùnrin kan ó pàdé ẹnìkan ó ní ìjà alìtẹ̀ fún bọ́lá láà kí ló kọ ọkùnrin mu àmá àfáà Kámílù Àlìádàbí ó kọ̀nfàmù ẹ̀ pé ó náà sọ pé àdíṣù yẹn kìí ṣe ọgbẹ̀ ó ní kí sọ̀tẹ́ntìkì àdíṣù ti gba ìkú jẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ra ni Ọlọ́run ló ń láàánà èṣù torí pé kò tẹ̀lé bàbá dámọ̀ pọ̀nyẹ̀pọ̀nyẹ̀nù Kùránì kìí ṣe ẹ̀kan lọ́lọ́ sọ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta Umaru ó kúnlẹ̀ fún Ànábì Muhammad báyìí nínú Sahih Bukhari Ànábì sọ pé sàlúní ẹ máa bèèrè tẹ́ bá fẹ́ Fakam Abdullahi ibn Usafa ló bá túnde olóníbèèrè sáà mọ́nà àbí ó béèrè lọ́wọ́ Ànábì Muhammad ìpé níta ní bàbá rẹ̀ who is my father ọkọ̀lá àbúkà Usafa Ànábì ní bàbá rẹ̀ ní Usafa bàbá Umaru ní Umaru bá kúnlẹ̀ ẹgbẹ́ olókùn rẹ̀ méjèèjì rẹ̀ kúnlẹ̀ síwájú Ànábì Muhammad ẹ̀sìwájú Ànábì òsì ní ó dìde kò kọ́ fún ìsèpókì ó ń bá ájà ní ó kúnlẹ̀ síwájú ẹ̀